bẹ ní Nàìjíríà yìí ló pé sí Ìlọrin kò sí ìran ìlú kan tí ń bẹ Nàìjíríà tí ó sì ń Ìlọrin àwa sì Ìlọrin ilẹ̀ yìí sì ní ilẹ̀ alibarika ni kò sí ìlú tó délẹ̀ yìí tí ò ní dìde kọ́dà bí ogun bá lé yàn bọ́ lu kan tó bá wọ̀ Ìlọrin yóò sì dè yàn ẹ̀yin náà máa wo gbogbo àwọn bẹ́ẹ̀ Ọlọ́run ló ṣe Ìlọrin bẹ́ẹ̀ alhamdulillah Ọlọ́run má jẹ́ kí Ìlọrin ó bàjẹ́ o àmín assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. naam àkọ́kọ́ ń bẹ ni pé ìṣe àdúrà òkú ọ̀rọ̀ tí ó ti lọ a yìí ti sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ni bàbá àmọ́ láti kàn fi gé hán òun náà ni wípé ẹni nǹkan tí ó bá ti ẹni ọ̀rọ̀ tó bá ti kú ní usul tó ti di fùrúrù nta fi ń dájọ́ tọ́lọ̀ ń gbé kalẹ̀ fún wa láti fi yanjú ẹ̀sìn yìí ẹ̀sìn dà gẹ́gẹ́ bí kápẹ́ màálù nta wà fi yanjú rẹ̀ wá dàbí ọ̀bẹ àtàdá àdá ni ó máa jẹ́ asilu ọ̀bẹ a máa jẹ́ fáríwù torí wípé ntí ọ̀bẹ bá ń bá sẹ́bọ̀ wá tó bá dé àyè kan yóò takú àfi kọ́ lọ dá padà sọ́dọ̀ asilu rẹ̀ basilu ọba ti wá rí kíní wùnyàn tí àdá ọba ti wá rí yàn mọ́ ìdààmú bá ọ̀bẹ náà àdá ìsìlámù náà ni usulu alfikih kìsì ni usul asilu fiki wal fiki ul islami òun náà ni al-Qur'an bí a bá ti wá nǹkan nú al-Qur'an tá a bá ti rí a padà síbi àdìsí ànábì látẹ̀rí àdìsí ànábì òun ni al-masdaru zani àmọ́ látòrí rẹ̀ ń bẹ ní fòrúurú ti bẹ̀rẹ̀ wásálẹ̀ ń bẹ ní fáríwù ti bẹ̀rẹ̀ torí wípé àdìsí alẹ́ dànù a sì lè gbà á òun á máa ní àwọn ṣàráyì tí àwọn sùúrùtù àwọn májẹ̀mú tàbí wípé àwọn gbé kalẹ̀ pé eléyìí ó ní mọ̀ọ́kúfù eléyìí kí là ń pè mọ̀ọ́dúhù lèyí eléyìí mọ́rúsálù lèyí eléyìí kíní kan dọ̀ọ́yìfù lèyí wọ́n sá wọ́n kó gbogbo ẹ̀jọba ni wá lè rí dọ̀ọ́yìfù nú alukurani lè rí kọ́dà àtúngbò alukurani ní sọ yìí àìmọ̀kan ní kátúmọ̀ wípé tíra kan asahhul kutub báyà kìtàbí ìjà pé àwọn tí ń pe kurani ń sọ yìí wù nù bọ́ọ̀ bá ti ń lo kurani ń sọ yìí wù a jẹ́ pé ẹ̀yìn adébì kan lẹ fi rí i pé sọ yìí wù ní kí ló fi wọ́n sá ti pè é ní kalamullah ọ̀rọ̀ Ọlọ́run so èyí ń ni tọ́ba ti wá di wípé ọ̀rọ̀ bá ń di ká ṣàdúà òkú ká má ṣàdúà òkú ó ti débi tí ọ̀bẹ ti débi egun ipa rẹ̀ ọ̀ka mọ́nu a wá padà sí ọ̀dọ̀ asilu wa tí ń jẹ́ alkitab bá a bá débẹ̀ tí alkitab bá wá sọ fún wa wípé òun ọ̀dá sí òun ọ̀sọ́ àbánú rẹ̀ ibi tọ́nà ti ní ajẹun òkú a sì bánú rẹ̀ ibi ó ti ní ẹ má jẹun òkú a máa bánú rẹ̀ pé kulu washrabu ọgbọ́ kulu washrabu Ọlọ́run ní ajẹun ká sì mú mi ok amákọ̀dá kó oúnjẹ kan ìran kó wà nírú oúnjẹ tí wọ́n ń jẹ inú ìlú ẹ̀ ọdún wípé kulu mina tayyibati ma razaqnakum àìṣe wa ama wá àwọn nǹkan tó jẹ́ tayyibati ama wá lọ àmọ́ sáà ti mọ̀ pé ó ní ajẹun bí ẹni tí ọba wa lọ bí àdúrà òkú tẹ́bi bá ń pa tí wọ́n bá fún lóúnjẹ pé ó jẹ kí ni láì fi ṣé kébi ọ̀pá òun náà kó kú bẹ́ẹ̀ kí wọ́n tó sìn òun náà mbẹ́ torí kí wọ́n ní a máa jẹun bí òkú àwa rí wípé fáríwù ni kìí ṣe asilu la gbọ́dọ̀ ṣe ikhtilaf lórí ẹ̀ àmọ́ fáríwù àmọ́ ya pẹ̀lú lórí rẹ̀
èmi yìí ti sọ lánàá wípé ìpín méjì náà la pín sí yà yìí salafiyun àti sufiyun. àwa tá a sì jọ ń sufi yà yìí akídà tiwa àṣàríyà ni àwọn tí wọ́n jẹ́ tọ̀hún akídà tiwọn imma kó jẹ́ azariya látọ̀dọ̀ ahmadu wa manbali tí ń jẹ́ al-akidatul azariya àbí kó lọ lè kí intisabu yẹ lọ lè pàdé lọ́dọ̀ abdulwahab tí ń jẹ́ wahabiya èyí tó bá wò lè jẹ́ mbẹ́ àti di pati méjì pati tiwọn ni ọ̀ faramọ́ ká jẹun òkú kọ̀ wá síjà kìí ṣe sòrò wọn ìṣòro kọ́ mọ̀ pé ní tí n bá ti wí náà ni ó wí. ma la ta'jal bil Qur'an min qabli an yuqda ilayka wahyu pati wọn ni ọ̀ faramọ́ àwọn wa lè kàláfà rẹ̀ lérí pati tiwa táwa faramọ́ torí pé ara umuru lẹ́tí zakatallahu anha ara ntọ́lọ̀ ń dákẹ́ lérí ẹ̀ wípé gbókùbákú ẹ̀sìn sàdúà fún àríká sàdúà fókù kọ̀ wá sẹ́ni ó lè sọ pé ká má sàdúà fókù kódà ẹni tí wọ́n wí ni pé ká má kójọ sàdúà fún ó ti yé bàbá ní ká má kójọ sàdúà fún ẹni ó kú yìí òun ló jẹ́ èèyàn ńlá yìí àwọn èèyàn ni wọ́n ń gbọ́ wípé kú yìí tó ń kálukú ń wálé ẹ̀ yìí ṣé kí gbogbo wọn sì débẹ̀ kọ́ má lọ́wọ́ wọn ọkẹ́ kọ́ lọ́wọ́ ọgẹ́ kọ́kàn débẹ̀ lásán ẹnlẹ́ wọn ló kú tọ́ à ń lọ nínú ni lẹ́yìn pé yàn ti di wèrè so kíní yẹn òun ni àwa fi rí wípé àwọn àfa wọn fara mọ́ lọ́dọ̀ tiwa wípé ká ṣàdúà ká kójọ sí alẹ́ ìtìmá wà súnẹ̀ ọ̀tọ̀ràm ká dáná fún yàn torí pé àárí àdíìsì tó wípé ẹ má dáná fún òkú ẹ má jẹun bí òkú sàábé òun lọ sọ bẹ́ẹ̀ wípé kunna na'uddul istima'a ala al-mayyit wa sun'a at-ta'am min an-niyaha azaru ni sàábé lọ sọ kìí sànábì lọ sọ bí sàábé bá sọ ọ̀rọ̀ kan tí kìí sọ̀rọ̀ ànábì tá a bá nọ̀rọ̀ ànábì alẹ́ tojúbọ̀ alẹ́ tọwọ́bọ̀ wàlẹ́ àkùwá àwọn àfáwọn ní mímọ̀ àwọn aládìsí náà tún wá wípé azaru yẹn gan dọ̀ọ́yìfù tó lòun náà. Masha Allah. ó gbé láti yàn ní ìjọ ní tó ń jásí pé kásàdúà ká tó máa rántí òkú pàápàá jùlọ bàbá Sheikh Adam àwọn gẹ́gẹ́ fúnra wọn hujja ni wọn gbogbo ìmọ̀ tó bá wù lè mọ̀ ọ́n mà tọ́ sí Adam lẹ́yìn tọ́ra wọn ni wọ́n la mímọ̀ lójú àwọn alábáwá sì gbà pa àfààní Saudiya gbà pa àfààní Asia gbà pa àfààní gbogbo alamul islami wọ́n gbà pa àfààní hujja wa ni Sheikh Adam ntẹ bá ti baba Lágége ṣe hujja ni ó máa jẹ́ fún àwa tá ń jọ ma kéwú tá a sì lè rẹ́ni tí ó ta kó baba Sheikh Adam agbọ́nú àkọọ́lẹ̀ yìí pé baba sọ àsọọ́lẹ̀ pé táwọn bá kú wọ́n máa fáwọn èèyàn ní kókó mu àbí agbọ́ bẹ́ẹ̀ inú àkọọ́lẹ̀ àti ntọ́ bá dùn àti sóòtọ̀ alájú lè márùn rè torí àwọn ni ànásù ọmọ Málìkì kọ́lọ̀ ń járe wọn pẹ́ bàbá ní kí wọ́n fún àwọn èèyàn kó mú kókó wọ́n fún wọn léṣo àti ntọ́ bá dùn níjọ́ táwọn bá kú kí wọ́n máa nígbà tí Adam bá ti wá wí bẹ́ẹ̀ àfáàgbà kí ló tún wá kù táwa tí à ń jọ ma kéwú tẹ́nìkan máa halẹ̀ wípé a má jẹun rárá a jẹun báwọn bàbá wa bá sì kú àdáná a fọ àwọn èèyàn ló ń jẹ pàápàá jùlọ ìwọ wa kọ ọbẹ kalẹ̀ pé tó o bá ti kú o gbọ́dọ̀ fún yàn ló ń jẹ o ẹnì kankan ò sì gbọ́dọ̀ kọ́dà ẹnìkan ò gbọ́dọ̀ ra búrẹ́dì wa jẹ́ ń bi òkú rẹ wàhálà tiẹ̀ nìyẹn èyí wọn jẹ́ pàtì kan alfa wa Daud a'udhu billahi minash shaitani